107.5 FM ó ti ń wáyé rédíò Lagos tiwantiwa o ìkàlẹ̀ sí ọgbọ̀n lágbo méjì ọ̀bọ̀ sí mẹ́ta ọ̀sán ògbọ́njọ́ wẹ́dẹ̀ẹ́sì ẹ̀ máa tẹ́tí sí èmi pé kí wọ́n tó dápọ̀ wọ́n sọ òtítọ́ jùmọ̀ bí oníṣòro àwa ò gbàdùn rẹ̀ máa wá. ó ti dòde o àkọ́láyé tí wọ́n ṣe wá ní òòlù kí ti dé ó ti dòde o àkọ́láyé títí dé wọ́n ṣe wá ní òòlù kí ti dé. àkọ́láyé ilé ayé yìí kò ṣe gbàgbé àkọ́láyé káfọwọ́sowọ́ òótọ́ àkọ́láyé ilé ayé yìí kò ṣe gbàgbé. so Àgànláyé lẹ́tọ̀ wọ́n nílé ayé ò ṣeé dá gbé o bẹ́ẹ̀ ni kò ṣeé dá wà ó di dandan àtèmi àtiwọ́ kémi gbé kí wọ́n gbé ilé ayé yìí ló ṣe lè rọrùn fún gbogbo wa láti jọ gbé ẹ ṣáà ti mọ̀ wípé tá aago méjì àbọ̀ bá ti lu Jùmọ̀bí Oníṣòro ti bọ́ sórí Àgànláyé pẹ̀lú Jùmọ̀bí lẹ́tọ̀ ní àtúntì dé lọ́sàn-án tó ní ìjẹ́ka dúpẹ́ lọ́wọ́ ọba mi aláwòrán bí tó ṣe wà lọ lọ́sẹ̀ tó kọjá tí mo sọ fún yín pé ó di lọ́jọ́ méjì àtẹ̀mí àtolóyún olóòtú ètò mi àtúntìjọ dé ọlọ́run òjá pẹ̀lú àgbọ̀rọ̀ kúrúkú nípa ìkọ̀kan nínú wa bẹ́ẹ̀ ni mo mọ̀ pé gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà títí tó fi dópin òkun níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní àti máa gbọ́ rédíò Lagos 107.5 FM ti tiwantiwa níbi tá a ti ń mì títì tá a ti ń gbóhùn sáfẹ́fẹ́ káàkiri àgbáláyé mo mọ̀ wípé láyọ̀ àtẹ̀mí àti àjọ máa ṣe ọdún tó ń bọ̀ tá à ń wò yìí. Àgànláyé ilé ayé yìí kò ṣe dágbé Àgànláyé káfọwọ́sowọ́ òótọ́ Àgànláyé ilé ayé yìí kò ṣe dágbé. láti mọ̀ wípé lórí ètò Àgànláyé tá a bá ti dé abala mẹ́ta la máa ń bọ́ sí abala alákọ̀ọ́kọ́ ní ọ̀rọ̀ àpilẹ̀kọ wa níbi tá a ti jọ máa fi ń kọ́gbọ́n ká lè mọ ibi tí ilé ayé gangan lọ torí pé àpọ̀nlé máa sùn lójoojúmọ́ káwa la fẹ́ sùn o bẹ́ẹ̀ ni a máa bọ́ sí abala kejì níbi tá a ti máa ń gbé àwọn tó ti làmìlàkà àwọn ní ìkáyé àwọn tó lọ́run ti fi hàn káàkiri tó sì jẹ́ wípé àwọn fúnra wọn náà wọn ò bá wọn pè ní ọjà lọ́jà ń jẹ́ sanra àwọn náà ní èròǹgbà ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti léyàn tó ti gbé sókè lẹ́yìn ẹ̀dá máa wá pọ̀ sẹ́yìn aráàlú kẹ̀gbà wọn dá sí i ní abala àpilẹ̀kọ wa lọ́sàn-án tòní èmi gbàgbé wípé ohun kan tó ṣe pàtàkì nípa àwọn èèyàn ni okun tí a ní láti fi ara dá ẹ mọ̀ wípé okun strength ni nǹkan tí àwọn Yorùbá ń pè lókun okun tí wọ́n á ní láti fi dá ara láti fi ara ẹ̀ dá láti borí ni o àbí láti ṣe àyípadà ni o àbí láti fi ìfẹ́ hàn kí a lè ṣe àṣeyọrí lórí àwọn ìdojúkọ tí a bá ń bá pàdé nílé ayé ṣé ẹ mọ̀ pé tí nǹkan bá ti yọ̀rọ̀ báyìí àwọn kan mo ti gbọ́ kádàrá èèyàn sábà gba kádàrá báyẹn tó o bá ṣubú wà tún dìde tó o bá ṣubú wà tún dìde tó o kú tó o ní nìyẹn torí pé o mọ̀ wípé àlókè tí mò ń lọ yìí ó di dandan kí n débẹ̀ wọn ò ní kó mi mẹ́rẹ̀ èmi ò ní bá wọn sọ pé ó ti sú mi kò sẹ́mi o struggle continue ilé ayé yìí àájọ lọ wà ní bóyá lè mọ̀ páyé dùn tí a bá ní kó kúṣì lọ́wọ́ tó o bá sì fẹ́ lówó lọ́wọ́ ó di lọ́wọ́ kó o ṣe kí ni kó o gbìyànjú gbogbo ìgbọ́ mi tó ń gbọ́ mi báyìí mo ní o fokun sí i gbogbo bó ṣe mẹ́ẹ̀ẹ́ from January to December máa rò ó àwọn kan ti mú ó di dandan we move we try again 2023 kò sí ìtàn síbẹ̀ ó lè jẹ́ iye tó kù wọ́n ní ohun tó wà níta ó tàṣẹ ọgbẹ́ èyí tó kù kọ́dún ìparí èmi mọ̀ pé ìrì ayọ̀ ń bẹ nínú ẹ̀ fún mi àti fún wọn tó ń gbọ́ láti wá mú ìrì ayọ̀ yìí ká lè mú lárídájú ká lè rí lò ó di dandan kó o máa sún síwájú kó o má sùn bẹ́ẹ̀ ni kó o ní okun kó o má ṣèrèwẹ̀sì kó o wí pé àti gbogbo àdójúkọ tí n bá ní sẹ́ẹ̀ ó di dandan kí n borí ẹ̀ ni má gbàgbé o torí pé ṣé mọ̀ ọ̀rọ̀ tí mò ń bá yín sọ yìí ọ̀rọ̀ jẹ́ nǹkan kan gbòógì nínú ayé gbogbo àwọn ẹ̀dá tá a fi jọ ń ṣe àjọṣepọ̀ ṣé mọ̀ pọ́nrọ̀ ló bédè èdè ló bí ẹ̀yà èyíkéyìí tí a bá wá jẹ́ tó wù kéèyàn jẹ́ ní ilé ayé ẹ̀yà kọ̀ọ̀kan ló lédè tiẹ̀ èdè sí ní ọ̀rọ̀ torí náà ni ọ̀rọ̀ yẹn ló so gbogbo àtẹ̀mí àtẹ̀yìn Ìgbò ní Haúsá Yorùbá oṣù wápọ̀ àtàwọn oríṣiríṣi èdè tá a mọ̀ tí fi gbogbo èdè ọ̀rọ̀ yìí
òun fi wá pọ̀ tá a fi ń jẹ yọkan ìdí nìyẹn tó fi jẹ́ wípé tá a bá wá ní aṣọ gbọ́ ọ̀rọ̀ yẹn aṣọ síwájú aṣọ sẹ́yìn ó di dandan àtẹ̀mí àtiwọ́ àbí ká máa ṣe kí ni ẹ jẹ́ ká máa tẹ̀ síwájú ẹ jẹ́ kí n máa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ wa tí wọ́n ti ń jẹ́ kí ètò yìí kó máa lọ bẹ́ẹ̀ ni wọn ò dúró kódà wọ́n tún jẹ́ oyé mi pé aláwọn tó ń gbé tàgùn láyé ó di dandan ó di fábàdà wọn ní ká ọdún tó lọ wọn ní ẹ má gan nǹkan kan bọ̀ fún yín ẹ sọ́nà pé mi ò kì í disappoint yín ó dẹ̀ ṣì ń bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Alhaji Babatunde Yusuf Aláyìnlá ànábì ìmúṣẹ́ nìyẹn àmì ìṣe mo dúpẹ́ ìwé òní tanwọ́ yín bẹ́ẹ̀ ni kí n máa dúpẹ́ lọ́wọ́ Àbáyọ̀mí Àdìsá Kítò oní Michael àwọn onímọ̀ṣẹ́ àjínà àwọn onímọ̀ṣẹ́ ànádòrò mi ò ní gbàgbé yẹ kí ìrìnàjò ọlá pé speaking ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín Alhaji Rídíwọ̀n Ọláwálé Kúlà Cash Energy bàbá ẹ ṣé mo dúpẹ́ o àwọn tí ẹni máa bá wọn kí gbogbo àwọn táwọn pè síbi end of year party Cash Energy tí wọ́n ṣe ní Ìjẹ̀jẹ̀ ní Thursday tó kọjá pé ẹ ṣe tẹ àwọn pè yìí tí ẹ wá gbogbo ẹnikẹ́ni tó wá sílẹ̀ ní Rídíwọ̀n Kúlà wọn ni bàbá wọn kì í bẹ́ẹ̀ ni wà nígbàgbé bá mi Abdulateef Ọlárẹ̀wájú Sadiq aláṣẹ Superior Connection bá mi Ọlárẹ̀wájú lóògùn ọ̀fẹ́ ìdúpẹ́ lọ́wọ́ yìí ẹ ṣé ọ̀rọ̀ mi ò sún yín tì yín ò ní sọ lọ́hùn ọdún yìí ó ti ń palẹ̀ mọ́ 2023 ìwé múvo àtúnjọ wà ní olóòtú ètò mi gan mọ̀ pé mo ní dàbí àjọrò òní òsín tó lè fi mí ṣe ó ti mọ̀ pé Jùmọ̀bí Àgọ́láyé lẹ́tọ̀ pẹ̀lú Jùmọ̀bí ó ń lọ lọ́wọ́ ẹ jẹ́ kí n lọ sókè náà padà bọ̀. Àṣà mi ohun mi ọ̀jẹ̀ra ìgbélé mọ́. ọ̀rọ̀ mi àṣà mi èdè mi ohun mi ọ̀jẹ̀ra ìgbélé mọ́. ọ̀rọ̀ mi èdè mi àṣà mi ohun mi ọ̀rọ̀ mi. Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rò pé ètùtù ni òye táwọn tẹ̀mí ọmọ ò padà ẹni tí wọ́n fọwọ́ sọ̀rọ̀ pé ọmọ wa lò. Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rò pé ètùtù ni òye táwọn tẹ̀mí ọmọ ò padà ẹni tí wọ́n fọwọ́ sọ̀rọ̀ pé ọmọ wa lò. Gbogbo ọ̀gá ọ̀pẹ́ ní tèmi Pasuma gbogbo ọ̀nà lọ́lọ́run tèmi fi kẹ́mi ètò ayé mi níbẹ̀ kọ́kọ́ gbòòrò àti ètètè wà ní ìṣòro ó lè jù èmi kan mọ̀ pé wọ́n padà ní ọmọ tó ń sọ ó tẹ̀ tí gbọ́dọ̀ rárò ní kò dì ó tẹ̀ tí gbọ́dọ̀ rárò ní kò dì mọ́ mo ti rò pé wọ́n jẹ́ àfúnni kó tó ní kọ́ba mi kò forúkọ rò ní o wá sí o lọ́lá bá dé lórúkọ mi ìgbà fọ́káyọ̀ o. Àlàbí ọjọ́ yẹn máa ń lọ aláàbò ọjọ́ yẹn máa lè bá bá a sí òkè lọ pé kí ni kò lè bá wọn. Àwọn tí ń rìn ọ̀rọ̀ àjọ̀gbọ̀ wọ́n sọ̀rọ̀ àti lẹ́wọ̀ ni ẹ tún wo àná láti gbà dákọ̀ wá bí ẹni òsì onídán lẹ́nu òní tó fẹ́ gbádùn gbọ́dọ̀ jẹ́ kúrò. Kára tó ń sùn ní bùsùn kan fún balógun ọ̀fìn káyé ti gbé mi pàṣẹ fún mọ́ o. Láyé mo wà lọ́rùn mo wà kò yé mi aláyé kan ṣùgbọ́n dé mo kẹ́kọ̀ọ́ òye o láti lọ. Ẹmu mẹ́ta lòdì fi hàn tó yé mi. Má sáré o má jẹ́ dúró o má jábọ̀ o. Wọ́n ní pé kí má ṣe o láyé mi lẹ́ni àrùn kíkọ́ padà. Sáré máa sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí wípé
ṣe mọ̀ pé ẹ ti ṣiṣẹ́ láti January to December bẹ́ẹ̀ ṣe wá ń ṣiṣẹ́ déédéé ọmọ tó ti ṣiṣẹ́ déédéé láti lásìkò gbádùn lọ tọ́jú ara ẹ má fi ra ẹ ṣeré JK Skin Delight lórí kí n sọ fún ẹ pé kó wá pamper ara ẹ kò di dandan pọ́bìnrin nìkan ló ń look good kò di dandan pé sisi nìkan ló yẹ kó fine àti sisi àti bọ̀bọ̀ àti màmá àti dádì pẹ̀lú ọgbọ́n ẹ lọ ṣe facials kójú yìí kó máa ṣe kí ni kó máa dán ẹ ṣe steam bath pamper yourself gbogbo àwọn glow body wash aromatherapy massage Swedish massage pedicure oríṣiríṣi ẹ wò wọ́n ń ṣe promo lọ́wọ́lọ́wọ́ báyìí mọ̀ pé December la wà wọ́n ní pé kẹwàá pamper ara yín bẹ́ẹ̀ ni títí white kò fẹ́ yín báyìí kí gbogbo ẹ̀ kó máa sparkle máa wò pé kí ló ṣẹlẹ̀ káwọn dáàdì gan kọ́ má da ẹ mọ̀ wọ́n ẹ tètè ẹ tara ṣàṣà ẹ pè wọ́n ẹ lọ bá wọn wà ní number 138 Balógun bus stop ní ìlú Ìkẹjà tàbí kẹ́ ẹ pè JK Skin Delight sórí 0808 339 1705 0808 339 1705 tàbí 0703 664 9800 0703 664 9800 ẹ tètè lọ kàn sí wọn bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra aṣọ fún àwọn ọmọ kéékèèké Tad Kiddies ní kí n sọ fún yín wípé òun ti bẹ̀rẹ̀ sales ẹ lọ ra aṣọ lówó pọ́ọ́kú tó dẹ̀ fáìn dáadáa fún gbogbo àwọn ọmọ yín láti ọmọ ọjọ́ kan títí tó fi pé ọmọ ọdún 12 ẹ̀ ní problem wọ́n ti kó oríṣiríṣi wọ̀lú Tad Kiddies wọ́n wà ní number 9 Adéjòkun street Ìṣẹ̀rí Màgódò tàbí kẹ́kọ̀ọ́ sí wọn lórí Instagram at tad.kiddies.ng àbí kẹ́kọ̀ọ́ wọn sórí 0813 797 1045 0813 797 1045 ẹ tètè sí wọn ní ìsinyìí ẹ lè má gbàgbé ó pricing furniture promo tí wọn náà ń lọ lọ́wọ́ wọn ní kẹ́ ẹ ṣéǹjì gbogbo àwọn àga tó wà nílé yìí tó ti ya yẹn gbogbo àwọn ìjókòó yẹn tí àwọn table gbogbo kitchen cabinet táwọn àyàn ti jẹ yẹn ẹ pa wọn ti ẹ̀rọ kan sí wọn wà ní plot 126 Olúwaṣẹ́gun Ọ̀ṣọ́bà way Àyìndé bus stop Ìjú Ìṣàgá ní Agége tàbí Solomon bus stop Ìjókòó Ìtòkè Ògùn state ẹ lè pè wọ́n sórí 0803 330 1631 0803 330 1631 The Wiz Gadget àwọn ta fóònù wọ́n ta laptop wọ́n ṣe swapping wọ́n ẹ bá fẹ́ra tuntun ní ẹtì ní lọ́wọ́ tẹ́lẹ̀ fẹ́ fi gbà míì ní smartwatch lóríṣiríṣi ni wọ́n wà ní number 5 Kodesho street Computer Village Ìkẹjà The Wiz Gadget ẹ̀dẹ̀rẹ̀ kan sí wọn lórí 0701 419 6042 0701 419 6042 bá lọ ra fùfú o December lára owó ọ̀wọ́n kó má tún wá rárá fúnra kó má gbérù ẹ̀ látẹ̀yìn ṣé o jára ẹ̀ láìkọ́ gbérù ẹ̀ látẹ̀yìn. Erosimo Communications alága ìdúró ìjókòó MC fún èyíkéyìí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n mú òde rẹ̀ dùn kò séwu pàṣípà alága jùmọ̀ bí oníṣòre. fún alága ìdúró àti alága ìjókòó ẹ pè classic alága sórí 0704 424 7984 0704 424 7984. èyí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n mú òde rẹ̀ dùn kò séwu pàṣípà alága jùmọ̀ bí oníṣòre. JK Skin Delight ọ̀gá ni wọ́n jẹ́ ẹ jẹ́ ká ṣètọ́jú ara wa onírúurú òde tẹ́fẹ́ ṣe ẹ̀kọ́ sí wọn. funfun ni ìyẹ́yìn ojú gúrégé kó dùn ún wò pẹ̀lú àwọ̀ tó jọ̀lọ̀ ní iye ọmọ ènìyàn. JK Skin Delight ló sọ pé bẹ́ẹ̀ ṣe ń tọ́jú inú kẹ́ ẹ máa tọ́jú òde pẹ̀lú owó tí ò gàgàrà lọ. láti mú orí yín títí ó fi dé ìkànnà ẹsẹ̀ ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ wọn o. glow body wash aromatherapy skin bath Swedish massage facials pedicure manicure acrylic microblading pẹ̀lú oríṣiríṣi ẹ̀rọ ìgbàlódé tó ṣe ìtọ́jú ara náà fi kó wọ̀lú bíbà. bákan náà ni wọ́n ṣe orí lọ́ṣọ̀ọ́ ẹ wò ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n ẹ kàn sí ilé-iṣẹ́ wọn ní nọ́mbà 138 Awólọ́wọ̀ way Balógun bus stop ní Ìkẹjà tàbí kí ẹ pe àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wọn sórí 0703 664 9800 tàbí 0808 339 1705. Erosimo catering ọ̀gá ni wọ́n jẹ́ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ọdún ni wọ́n oríṣi àṣà
catering service àwọn professional aláṣẹ wọ́n mọ ikú tó pa oúnjẹ wọ́n mọ ìtọ́jú ọ̀pọ̀ èrò birthday ni ìgbéyàwó òkú àgbà ayẹyẹ ẹgbẹ́ ìnáwó nílé ìjọsìn àti gbogbo ayẹyẹ yòówù tẹ́ fẹ́ ṣe. ẹ̀rọ sínú catering service ní káyọ̀dé ṣe oúnjẹ sísè fún iṣẹ́ wọn ni láti bá yín lo iye tẹ́ ẹ ní fáwọn àlejò tẹ́ ẹ pè. ẹ̀rọ sínú catering service ilé iṣẹ́ wọn wà ní 23 Federal Street ọgbà Lagos. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0704 424 7984 0704 424 7984. Tested and trusted ẹ̀rọ sí wọ́n sàn ṣe gbára lé. ẹ̀rọ sí wọn communications alága yìí dúró ìjọba ẹ̀ ti fún èyíkéyìí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọn dáńtọ́ wọn mú òde rẹ̀ dùn kò sẹ́wọ̀n classic alága jùmọ̀ bí oníṣòre. fún alága ìdúró àti alága ìjókòó ẹ pè classic alága sórí 0704 424 7984 0704 424 7984. èyí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọn dáńtọ́ wọn mú òde rẹ̀ dùn kò sẹ́wọ̀n classic alága jùmọ̀ bí oníṣòre. JKC Delight ọ̀gá ni wọ́n jẹ́ ẹ jẹ́ ká ṣètọ́jú ara wa onírúurú oge tẹ́fẹ́ ṣe ẹ̀kọ́ sí wọn. funfun ni ìyẹyìn ojú gúrégé kó dùn ún wò pẹ̀lú àwọ̀ tó jọ̀lọ̀ ní iye ọmọ ènìyàn. JK Skin Delight ló sọ pé bẹ́ẹ̀ ṣe ń tọ́jú inú kẹ́ ẹ máa tọ́jú òde pẹ̀lú owó tí ò ga jara lọ. láti irun orí yín títí ó fi dé ìkànnà ẹsẹ̀ ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ wọn o. glow body wash aromatherapy skin bath Swedish massage facials pedicure manicure acrylic microblading pẹ̀lú oríṣiríṣi ẹ̀rọ ìgbàlódé tó ń ṣe ìtọ́jú ara náà ti kó wọ̀ ní bíbá. bákan náà ni wọ́n ṣe ohun orí lọ́ṣọ̀ọ́ ẹ wò ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n ẹ kàn sí ilé iṣẹ́ wọn ní nọ́mbà 138 Awólọ́wọ̀ way Balógun bus stop ní Ìkẹjà tàbí kí ẹ pe àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wọn sórí 0703 664 9800 tàbí 0808 339 1705. ẹ̀rọ sí most catering ọ̀gá ni wọ́n jẹ́ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe òdú ni wọ́n oríṣi àṣewò bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn ìbẹ̀rù sí ìfòyà sí rárá tested and trusted ẹ̀rọ sí wọ́n sàn ṣe gbára lé. ẹ̀rọ sínú catering service àwọn professional aláṣẹ wọ́n mọ ikú tó pa oúnjẹ wọ́n mọ ìtọ́jú ọ̀pọ̀ èrò birthday ni ìgbéyàwó òkú àgbà ayẹyẹ ẹgbẹ́ ìnáwó nílé ìjọsìn àti gbogbo ayẹyẹ yòówù tẹ́ fẹ́ ṣe. ẹ̀rọ sínú catering service ní káyọ̀dé ṣe oúnjẹ sísè fún iṣẹ́ wọn ni láti bá yín lo iye tẹ́ ẹ ní fáwọn àlejò tẹ́ ẹ pè. ẹ̀rọ sínú catering service ilé iṣẹ́ wọn wà ní 23 Federal Street ọgbà Lagos. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0704 424 7984 0704 424 7984. tested and trusted ẹ̀rọ sí wọ́n sàn ṣe gbára lé. àgọ́láyé ilé ayé yìí kò ṣe dágbé àgọ́láyé ká fọwọ́sowọ́pọ̀ lóòótọ́ àgọ́láyé ilé ayé yìí kò ṣe dágbé. Agánláyé lẹ́tọ̀ pẹ̀lú Jùmọ̀bí ìrànlọ́wọ́ lórí rédíò Lagos 107.5 FM ti Tiwantiwa gbogbo ẹ̀yin tèmi nílé ẹ̀ má bínú lẹ́bẹ̀ẹ́ tí máa ń pè láti bí ijọ́ mẹ́ta lórí àlejò ẹni kọ́kọ́ fẹ́ fi ní láyè báyìí kẹ́ ẹ lè bá wa dá sí kó tó di pàlejò mi máa wọlé 07056551075 07056551075 ẹ̀yin ará ilé mi ti fẹ́ kẹ́sì ẹ̀ bá mi rò ó bẹ́ẹ̀ sì ṣe rí bóyá ń lọ àti àwọn orin tí mò ń gbé sókè tálẹ̀ rò wọ́n pé àlejò mi tó ń bọ̀ olórin ni ó sì gbajúmọ̀. Hello. Hello, ẹ̀rọ káàtó. Ẹ káàsán kí lorúkọ yín níbo lẹ ti ń pè wá. Ẹgbẹ́ pípẹ̀ láti bára jù. Kálẹ̀ rò bóyá àlejò mi tó wà ní agbé agodo pẹ̀lú mi lọ́sàn-án yìí olórin ni tó gbajúmọ̀. Mo tẹ̀ fẹ́ kẹ́ gẹ́ẹ̀sì kẹ́ lè jẹ̀bù ni o. Ó ti wà nílẹ̀ wọ́n ti kó wọlé gan-an. Ẹ̀gbọ́n ẹ̀yìn ẹ̀kú wọlé bá wà sí ọkùnrin sọ òkè o. 070 hello tẹ́ ẹ bá ti fẹ́ pè mí tẹ́ ẹ bá ti gbé kọ́ọ̀lù mi ẹ máa kọ́ ọ̀tí etí ògbéjì 070 5655 1075 hello hello
kí lorúkọ yín bó lẹ ti ń pè wá. Sọmọ́d láti ìtìrẹ. ta lẹ́yìn rò pé mo gbé wá sórí kìnní. Pasuma Wonder. gbogbo ẹ̀yin tèmi ó dà pé ẹ ṣáà mọ̀ pé Pasuma ni àmà ṣọ́ọ̀kì. Mo jẹ́ ìròyìn olúmídé. T-Rain on the mix. Má báyọ̀ mi jẹ́ aláǹfà tí bá mi ṣe tèmi. Má báyọ̀ mi jẹ́ má báyọ̀ mi jẹ́ aláǹfà tí bá mi ṣe tèmi. Ìjọ̀dún lẹ́nu pé lòun ogún tó bí. Ọ̀lẹ́ bá àjù mi ogún dé bí ṣe ń dé. Ọmọ mi pẹ́pẹ́ lẹ́yìn kọ́kọ́ ṣe sọ̀rọ̀ ilé orin láti fi wá àwa kò wá ìjọba wọ̀. Egún jọ bí wá sí màjá ayé orin lọ. Mábáyọ̀ mi jẹ́ aláǹfà tí bá mi ṣe tèmi. Mábáyọ̀ mi jẹ́ mábáyọ̀ mi jẹ́ aláǹfà tí bá mi ṣe tèmi. Ẹni wá ilé ayé tí olówó wá sí òṣèlú wáyé lásán. Ẹni wá ilé ayé tí olówó wá sí òṣèlú wáyé lásán. Ojú ẹbí bá pé ọba níta lókun ọba sọ fún mi. Ojú ẹbí bá pé ọba níta lókun ọba sọ fún mi. Wọ́n ní ẹgbẹ́ rẹ̀ so ọba jẹ́ kí ara mi kò fi tí ó rí. Wọ́n ní ẹgbẹ́ rẹ̀ mi so ọba jẹ́ kí ara mi kò fi tí ó rí. Orí mi bá mi ṣe ẹ̀ka mi kọ́ tì mí lẹ́yìn. ó yá ẹ bá mi kí àwọn ará ilé mo fẹ́ kẹ́ ẹ kí wọn kẹ́ ẹ jẹ́ káyọ̀ àwọn jẹ́ wọ́n ti ń dẹ́sìn tó wà nílẹ̀ ó yá. Mábáyọ̀ mi jẹ́ aláwùsá tí ìbá mi ṣe tèmi. Mábáyọ̀ mi jẹ́ mábáyọ̀ mi jẹ́ aláwùsá tí ìbá mi ṣe tèmi. Ẹni wá lé ayé bí olówó wà sí òṣèlú wáyé lásán. Lójú ẹbí bá pé bàbá níta lóko tó má sọ pé òun ni. Wọ́n ní ẹbọ́ wà níṣó tó bá lé bí ara mi kò fi ohun tí ó wí. Orí mi bá mi ṣe ẹ̀dá mi kó tì mí lẹ́yìn má jẹ́ wáyé lásán. Orí mi bá mi ṣe ẹ̀dá mi kó tì mí lẹ́yìn má jẹ́ wáyé lásán. Mábáyọ̀ mi jẹ́ aláwùsá tí ìbá mi ṣe tèmi. Mábáyọ̀ mi jẹ́ ẹrù bẹ́ẹ̀ nìkan ni ló wà. Mábáyọ̀ mi jẹ́ aláwùsá. sọ́tì bá mi ṣe tèmi á. ẹ rí pé mo tó fà á gbọ́n ẹ sọ orúkọ yín fún àwọn ará ilé lóní ṣókí. Orúkọ mi ni Prince Wasiu Haruna Ìṣọ̀lá. tá a ní Wàsíù Haruna Ìṣọ̀lá gbọ̀ngbọ̀ngbọ̀n jẹ́ káwọn ará ilé mú. Wasiu Haruna Ìṣọ̀lá jẹ́ ọmọ bíbí late Alhaji Haruna Adébáyọ̀ Bello Haruna Ìṣọ̀lá. kí ló dé wọn forí ṣe yín lé yín ni kí ló ṣẹlẹ̀ gangan. Àwọn pé bọ́mọ bá jọ ṣòkòtò àjọ kí ìgbà ẹni bẹ̀rẹ̀ lájọ. ẹ̀yin jọ ṣòkòtò ẹjọ́ jọ kíjìpá torí àwọn Babátúndé Haruna Ìṣọ̀lá tí ní nǹkan kìíní ẹ̀yin tí wọ́n ń kọ tí yóò yẹ kọ style kan tẹ́ ẹ máa ń kọ tẹ́ ẹ máa fi jẹ àwọn èèyàn tó máa rò bóyá ẹ jẹ́ kọ́ mọ̀. Ọlọ́yin tó wà sí mi ojúdé bí iṣẹ́ ń dé ọmọ tí Ìṣọ̀lá Haruna gbàǹgbàǹgà ni ọmọ tà ń ṣe mí lóde ego tó ti lé o ẹ̀yìn kúlẹ̀ lọ́tà wà inú ilé la ṣe ní gbé máa bàtà wà kùkù tó ò ṣe ni ẹni mi kùkù tẹ́ ẹ̀ ló mà mí o Haruna gbàǹgbàǹgà ni ìgbà lọ́wọ́ ọba ìgbà yan ìgbà yìí tójú mi lọ ní ilé alálẹ̀ ọmọ yìí ni mo jẹ wá sí òun kọ̀ọ̀kan kì í tó wọlé òun. mo ṣì fún yín ẹ wọlé kanlẹ̀ ẹ gà sọlọ ó yẹ tó jẹ́ kọ́ mọ̀ nílé
bá lówó lọ́wọ́ ìṣọ̀lá wà sí ta ló yẹ ká fowó mọ́ bàbá ẹni ìyìn làkọ́kọ́ ìyá ẹni ìyìn kejì aya ẹni ṣàlùsí kẹta ọmọ ẹni ṣàlùsí kẹrin àbúrò tó bá lọ ọmọ ẹ̀tọ́ àgbà tó bá jẹ ń bẹ̀ mú ṣe bí yẹn ò lè wọ ọ̀rẹ́ tó bá ti bá nìrìn gbọ́jà níbẹ̀ kì í ṣe ara mi ẹ̀dá ló ń sáré ọlọ́run ló máa kókó tó dá fún gbogbo kó wá takọtabo. ṣé ẹ tún ti rí báyẹn orí ọwọ́ yẹn gangan nìyẹn tí mo fẹ́ kẹ́ ẹ mú tẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ìbá ń kọrin tó o bá tí ì rí wa máa ní Wàsíù Àyìndé ní sẹ́ẹ̀ àlóhùn ni àlóhùn kọ́ ẹ Wàsíù Haruna Ìṣọ̀lá kó tó di pé ibi tẹ́ ẹ dé yìí tó ráwọn kan láti ń gbọ́ tẹ́lẹ̀ tó ń jọ́ mọ́ Haruna Ìṣọ̀lá lóòótọ́ bàbá yín mórí orin wáyé ni wọ́n sọ pé orin kalẹ̀ kan tó máa lọ báwo lẹ́yìn ṣe wá ṣe é tẹ́yìn náà tó fi mókè ṣẹ́yìn kan ló ń ràn yín lọ́wọ́ àgọ́ láyé lẹ́tọ̀ pẹ̀lú jùmọ̀ bí omi ṣoore ṣe mọ̀ tún mọ̀ àgọ́ ṣá ilé ayé àjọṣe ni àjùmọ̀ṣe ni kò ṣe é dá gbé bẹ́ẹ̀ ní ìṣe ó máa léyàn kan tó fọwọ́ kọ nílé jìkà ẹ̀jẹ̀ ká ẹ̀ mọ̀ nílẹ̀ ẹ̀jẹ̀ nìyí. ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ pé ọkùnrin ní gbogbo nǹkan wá níbi tó ti wá bàbá orúkọ bàbá náà wà ń jẹ. bàbá ti ṣe é lẹ̀ fún mi. nítorí pé orúkọ ẹ̀ ò ti ṣe nǹkan ilẹ̀ àkọ́dẹ̀ nílé orúkọ ti wà ní lórí mi gbàtí mo tó wá dẹ́pọ̀ mo náà ni mo tó wá jáde mo ló jẹ́ kí n tẹ̀síwájú lọ sọ́dọ̀ bàbá mi ké wà ń di. ọkọ Manuela lè máa ń perí yẹn ó ṣe arábàbí ìbá. máyégún gbogbo jẹ́nẹ́rà máyégún Nàìjíríà káfàtà àwọn gangan lórin ẹ kí wọn sílé ọmọ ojú ṣàgbọ́lá ó dà mo ní pé ẹ̀yin kídẹ̀rù ń gbà yín fún àwọn tó ń bọ̀ lẹ́yìn náà fẹ́yìn náà láti kí ni kẹ́ ẹ̀ wò pé ṣé ẹ̀ tiẹ̀ láfojúsùn kọ́kọ́ pé ó yẹ kémi náà ṣe àwọn ọkọ̀ kémi náà fọwọ́ kọ́ wọn lọ́wọ́ sókè àbá àti láwọn tẹ̀ ti ṣe bẹ́ẹ̀. àìmọye ṣé wàá pé ọmọ tó bá ṣe pa láyé máa gbé so ẹni tó bá gbé agbágbé ẹgbẹ́ mi wá gbé ìyẹ̀jú làwọn yẹn náà gbá ká torí yẹn fọwọ́ fà sókè lẹ́yìn bàbá wa àsùnwọ̀n alájọ Wàsíù Àyìndé adéwálá yìí máa ṣe náà kọ́ ní gbogbo wọn yẹn wọ́n lè ṣe kí ni wọ́n dẹ̀ mú. ẹ̀yin àti láwọn ọmọ tẹ́ tó ń gbé tẹ́ ti ń gbé pọ̀. ẹ ṣe wà pé ọmọ tó bá ṣe pọ̀ ọmọ tó bá ṣe pọ̀ láyé máa gbé. ẹ̀yà pẹ̀lú gbogbo ẹ̀ bó ṣe wá ń lọ yìí tẹ̀lé mọ̀ pé gbogbo àwọn ọmọ láyè ìsìn yẹn tó fẹ́ kọ́ ni wípé alùpùpù ṣáà ń gbé tálẹ́ǹtì wọn ẹ gbà wọn nímọ̀ràn kẹ̀ṣẹ̀ pápápá kẹjẹ káyé tó bá tún dẹjọ́ mi ẹ̀ máa wá torí ẹ̀ ti pẹ́ dé. nǹkan tó ṣẹlẹ̀ nípa gbogbo ọmọ tó bá ń kọrin àti ní fúdì àti ìdùn àtẹ́gbẹ́tẹ̀ ẹjọ́ tó Ọlọ́run ẹ farabalẹ̀ fún gbogbo àwọn òṣìwájú tó tó bá pé ẹni tó wà lókè afẹ́fẹ́ ẹni tó wà nísàlẹ̀ sókè ṣùgbọ́n tó bá ṣe bá gbé Ọlọ́run àrùn wà lọ́wọ́. àmì ẹ bá wa kí àwọn ará ilé kẹ́ ẹ bá gbé mi. tó o ti gba léwu ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi tó ànípàdé ayọ̀ aṣọ́dún ayọ̀ Ọlọ́run ní fi lè ṣàtìlẹ́yìn gbogbo wa ọdún ayọ̀ máa ṣe onígbà kan ló ẹṣẹ. tó Agbára Ayé lẹ́tọ̀ ó tún di lọ́jọ́ mẹ́jọ ká tuntun bẹ̀rẹ̀ pẹ̀lú àkàntún ètò Ojúmọ́ bí omiṣẹ́ lórúkọ tèmi ọmọ wọn nífẹ̀ẹ́ òòyìn níbi tó Ojúmọ́ rere tí mo wá sí ilé ayé.